Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ọlọ́run wa, olùfẹ́ wa, látìlẹ́yìn wa, ọba tó fẹ́ wa, tó pa wá mọ́, tó mú wa ká tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kejì. Ògo ìyìn àti ọlá ní forúkọ mímọ́ yín, ọlọ́run olùfẹ́ wa, ṣe yín lọ́ba fún àánú ńlá tí kò ṣeé fowó rà yìí o. Olùẹgbà ọpẹ́kẹgbà ẹ̀yin ọ̀rọ̀ náà tí a gbéyẹ̀wò lénìí, ẹ jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 22 oṣù kejì. Àkòrí tí a gbéyẹ̀wò lénìí sọ wípé Jèhófà Ráfà, Jèhófà Ráfà. A mú àkọ́sórí wa nínú ìwé Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 25. Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 25. Ẹ̀yin ò sì máa sin Olúwa Ọlọ́run yín, òun yóò sì bù sí oúnjẹ rẹ àti omi rẹ. Èmi ò sì mú àrùn kúrò láàrin yín. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 1 dé 7. Jòhánù orí 9 ẹsẹ̀ 1 títí dé 7. Bí ó sì ti ré kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bi léèrè wípé, Olùkọ́ni, ta ni ó dẹ́ṣẹ̀, ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀, tí a fi bí ní afọ́jú? Jésù dáhùn pé kì í ṣe nítorí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ o tàbí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi. Nígbà tí í ṣe ọ̀sán, òru ń bọ̀ wá o, nígbà tí ẹnikẹ́ni kì yóò lè ṣe iṣẹ́. Níwọ̀n ìgbà tí mo wà láyé, èmi ni ìmọ́lẹ̀ ayé o. Nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán, ó tutọ́ sílẹ̀, ó sì fi itọ́ náà ṣe amọ̀, ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà. Ó sì wí fún un pé, lọ wẹ̀ nínú adágún Sílóàmù. Ìtumọ̀ èyí tí jẹ́ rán ọ lọ. Nítorí náà ó gba ọ̀nà rẹ̀ lọ, ó wẹ̀ o, ó sì dé o, ó sì ríran. Wàyí, ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn ní fún wa. Olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ọjọ́ àbámẹ́ta. Ní ọdún sẹ́yìn, mo ṣàdédé ṣe àkíyèsí pé mi ò gbọ́ràn dáadáa mọ́ o. Mo pe ọ̀kan nínú àwọn ọmọ mi obìnrin, ẹni tó jẹ́ dókítà. Mo sì wí pé kí ó wá yẹ etí mi wò. Nígbà tí ó yẹ̀ ẹ́ wò, ó kígbe, Ọlọ́run o. Ó wá sọ fún mi pé nǹkan ti dàgbà nínú etí mi méjèèjì o. Ó sì rọ̀ mí pé kí n lọ sí ilé ìwòsàn. Mo rẹ́rìn-ín, mo sì sọ fún un pé kí ó fún mi ní ọjọ́ 7. Lẹ́yìn èyí, màá fún un láàyè láti ṣe ohunkóhun tó ní láti ṣe ní ti ìlànà ìṣègùn. Tí àwọn nǹkan tó dàgbà náà bá sì wà síbẹ̀. Mo mọ̀ pé mo ní bàbá kan tó jẹ́ dókítà àwọn dókítà. Nítorí mo bá a sọ̀rọ̀ lẹ́yìn tí ó lọ. Mo ní, bàbá, jọ̀wọ́ o, fún mi ní etí tuntun o, nítorí mo ní láti lè gbọ́ àwọn ènìyàn tí wọ́n bá ń ṣe àmín nígbà tí mo bá ń gbàdúrà. Nígbà tó padà dé ní ọjọ́ keje láti wo etí mi, ó tún pariwo, Ọlọ́run o. Ṣùgbọ́n ní àsìkò yìí, ariwo rẹ̀ jẹ́ èyí tó dára, nítorí Jèhófà Ráfà ti wò mí sàn. Ǹjẹ́ o mọ̀ pé ó ṣeé ṣe kí ènìyàn gbé ayé láì ṣe àìsàn? Ǹjẹ́ o mọ̀ pé oúnjẹ rẹ ní ìwòsàn? Tí o bá jẹ́ ọmọ Ọlọ́run, ẹ̀wẹ̀ fún Ọlọ́run láti jẹ́ Olúwa tó mú ọ lára dá. O gbọ́dọ̀ tẹ́tí sí ohùn rẹ̀ pẹ̀lú ìfarabalẹ̀. Ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 26. O gbọ́dọ̀ ṣe ohunkóhun tí ó bá sọ fún ọ láti ṣe, kí o sì gbọ́ràn sí àṣẹ rẹ̀ dáadáa. Nígbà tí àwọn adẹ́tẹ̀ 10 rí Jésù, tí wọ́n sì kígbe pé kí ó fún wọn ní ìwòsàn, ó sọ fún wọn kí wọ́n lọ fi ara wọn hàn àlùfáà. Lúùkù orí 17 ẹsẹ̀ 11 títí dé ẹsẹ̀ 14. Ṣíṣe èyí léwu nítorí wọ́n bá dé ọ̀dọ̀ àlùfáà láì di mímọ́. Ó ṣeé ṣe kí wọ́n sọ wọ́n lókùúta pa o. Wọ́n fi orí la ikú láti gbọ́ràn sí Jésù. Wọ́n sì rí ìwòsàn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ọkùnrin tí a bí ní afọ́jú, ó gba ìwòsàn tirẹ̀ nígbà tí Jésù ní kí ó lọ wẹ̀ nínú adágún Sílóàmù. Jòhánù orí 9 ẹsẹ̀ 7. Ó yàn láti gbọ́ràn sí Jésù, ó sì padà pẹ̀lú ìríran rẹ̀. Olùfẹ́, ìfẹ́ Ọlọ́run ni fún ọ láti gbádùn ìwòsàn ní gbogbo ọ̀nà ayé rẹ. Ìfẹ́ inú rere Bàbá ni fún ọ láti gbé ní ìlera pípé. Ṣùgbọ́n o gbọ́dọ̀ farabalẹ̀ gbọ́ ohùn rẹ̀. Kí ni ohun tí Ọlọ́run ti ní kí
o má jẹ mọ́ tàbí mu? Kí ni ohun tí ó ní kí o bẹ̀rẹ̀ sí ní jẹ? Yára láti gbọ́ràn sí o. Ìwọ yóò sì gbádùn ìwòsàn àti ìlera pípé ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀ kọ́kọ́rọ́ láti máa gbé nínú ìlera àtọ̀run wá ní gbígbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, olùwòsàn mi Jèhófà Ráfà. Ọlọ́run o, jẹ́ kí n gbọ́ràn sí Ọlọ́run o. Ohun tí o ní kí n má jẹ kí n má mu. Ohun tí o ní kí n má ṣe kí ó lè fún mi ní ìlera pípé. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí ọ lẹ́nu. Ọlọ́run, ní gbogbo ìpele ayé mi tí mo ti ní ìwòsàn, gbọ́wọ́ lé mi kí o wò mí sàn. Ẹni tí ó bá dá pé ni ó lè ṣiṣẹ́ Ọlọ́run, fún mi ní okun pípé láti ṣiṣẹ́ rẹ̀ kí n lè ṣèdójú àmì. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ohun àní nàá ní o. Ó dàbọ̀.